I've come to say thank you. No man, or Samoka, irregular Monvel, Oba Norekete, irregular Manuel, Oba Norekete. Oh, I say, I've come to say thank you. No man, or Samoka, irregular Monvel, Oba Norekete. Many things you did do for me when nobody feed you. My going and coming, you follow me. Jehovah Adonai, the love you they show me always blow my mind. I will rise up in the morning singing hallelujah. Who you were, Baba. You deserve all the glory, you deserve all the honor. Ooh, I say, I've come to say thank you. I say no man, on Samokeo, irregular Manuel, Oba Norekete, irregular Manuel, Oba Norekete. Ooh, I say, I've come to say thank you.
beyond descriptions. Who can fathom the depth of your love? Too marvelous for words to comprehend. It is well, abuye no ye. Uto hame o, euna yeso ewe me o. Akpa wi me fwe, beno go ye o. Igati we no nyema to say thank you. Oh, I say I've come to say thank you. I say no man, on some girl, irregular Manuel, Oba Lorekete, irregular Manuel, Oba Lorekete. Oh, I say I've come to say thank you.
mono, iye bia mone, otuna kuye rara o. Inari vera gwalo deni akan ya pe no mo rese o agboni gbogbo. Iye bia mo so dono, ami o ya pa ni ye ma eye mo. Ami so pa ni ye. Eke wana meme nyasa tika wiga yowa o nyasa tika wiga yowa o eke nwani ni na meme wa ina awo de wana tu sana na mati o paka mi me ite bo mo ba we na wa he me ni sana paka mi wa ko me o do ya no pe da ya yo titi ati wa ra go yo. How do you say well? Yeah, maybe Virginia. They pick out of there and get on board. Yeah, we're going to get it up there. Oh, women, yeah, but the friend, don't know piano. I never went out and I went out. Oh, not bad, I'm never been to my no. Oh, my dear, one who can let the family 13. More back at I don't know. I don't know. I know what not be married to my they will not marry no money. I will bet him I'm waiting on the Mani oboyo so bari ma bodo we mage every man ekite to mare ekite ego imu mami ma e o no re woni o ti ma ya bo o gbe aro woni do ga ma o ku oro do ga ma a ti ro ga ma but na woni ri aboni ba ma le ru e o Mama, we're going to work. What you are being said, no fear, no mamma, my
No, that you go, from that you go. You are saying that's yes, Take care. IKPOBA, let there. No, you go. Why was ever go out with you? It have an I wear again, no, near my ladder. If they turn it on, and I didn't manage for someone that is now in my ability. Oh, ma. You're my own. I saw one time you open on the at the airport. Oh, see, you very mandate. Allow at it. You go to it on my young man. If you memory, my sorry, I when I don't done it. Anything. I saw what I do. Go to any man at the airport. If I didn't have a meal where he may one, and I want in a sign of the pool. And I put a sign of the pool. I have been on our radio 1 year and a pool. A pool, give me another out of the I saw what time many people buy another out of the it is my yacht and my island. One may have a guinea back home. My high, you know, a more. We might have it. Just see me with your
It's here, we have a program. And it's here, Mama. You know, I know the young man will be joking. Oh, with me, I am now. And I got to open it. You ask him, the only time we want. Where ever also motor back. Naga in our walk. Honored. Why get your Bible school money? And where he don't I hate in here? And I hate in here, my mouth. A yes, a watch to that to do it. Okay, and I'm messing with you. You are for you. Hey, Yona. Oh, wow, obedient. We have okay, oh, you will get your okay. My when my swim. You get not getting my dog, you have okay. You get up. And my yard, if I knew up Papa, right up the city now, wow, we met is a little now. You're not. I know about it over here. What I do. I want you, I get more my gadget. Baby, no, yeah, more than yeah, yes, you want money. I am your I'm not there. Okay, it's a radio. I walk the church. Ẹgbẹ́ náà iṣu kankan bọ̀ sí ẹsẹ̀ gbé ẹwúsẹ́ àgbé hàn àgbé. Ìwà iná kẹ̀kẹ́ gba ni ní ẹ̀yà àríwá. Wà hàn à? Èdè wà á tàlẹ̀. Àyìn àmì bẹ́ẹ̀. Wà láwù. Ó pẹ́ náà ní yàtọ̀ yé kan pa ni. Ẹni náà rí bẹ̀. Ẹ máa ewu fún ẹsẹ̀ rẹ̀ ni. Ẹni yìí tó kọ̀ mẹ́tì wà ní ìdáhùn wa. Wewe na bawe ni ega na do ta ya ni wa akoko lo ini mani magbe wa jami ya ya be aka ye wa no eni kini wa ye
Where booking out? Where was it? Okay. Why did you and my young one love of move? I love okay, my family ya nigga can opoli me mam ye but that im yo no mu dana bu egba oge my ga ye ba ye gbe when my ya ye o ye ni ta when ni ta ye ba nhu we ni ta ye ba ye o se nu we ni ta na ko ma nwa me nya fu ma gbe ima mo lo pasa iya ko afu egbe buwa o ebe o ni ye ta to wa me mo ta be ọ̀pẹ́yẹ àti ẹ̀rọ ìgbìyànà mámọ́ bọ́ ẹni ẹ̀ tó bọ́ ẹ̀ lé náà bí ẹni yìí ọ̀kẹ́lẹ̀ wà yìí lọ́wọ́ ọ̀pẹ́yẹ náà bí máa yàtẹ̀ oyin ẹni wọ́n pa àmà ọ̀yá ẹ̀ ọ̀rẹ́ yìí ẹ̀ gbogbo ọ̀pá yà yẹ kì ní alẹ́ lè yà rẹ̀ wà bóga wọ̀ ẹ̀ àwọn yẹn tó àwọn pàtó gbogbo ayé ega no ile se wa wa fi po e ko je lakite na wo e gbọ́dọ̀ wo take it we to boy anya kite ni we ogera wo we bi keke wa kere wo de ni ina we anyo e fa ye ha water ma get ma iya de bo iya de no pa iya de no ke bele mo ni ma pele na gi je we bo i travel na e dia be di ma ya la e ke na ni o ijo e da to be ya e pe no wa e ya ni e me no ma ku e ta mi ma ko ti ta ma mà ya đi về nó cái đồ ấy cả một bạn cái nó cái để vải trên ở qua bữa nó mang cái đàn wa to wa pe pe ye we so ya wo kiri you think egbere wa ki eyin ra me yo abi me ye o ki wa na eyin ake pa tari ke ni ala ko wa me ipe ya ke do man great be ari asagba yana ase pe an ko asagba ebe o tele no do liwe e mere do mi ala na we o ke ke ni mai e ma kere ana do di okina mama we no ki oki mana ana e ko do we we pe da Fatima tie James Watt o ke ma pa ba ibani ke so ma le ni ma no ya o tele Mesediana, hotel no ya kwa ni mangwa kakabo ako.
ẹgbẹ́ ilẹ̀ lẹ́sìn wọn fẹ́ tó ẹ̀ iye nàtàlẹ́ ní kò ní bàbá o lákẹ́ mú ẹ kòkò bèdí à lẹ́rù yọ̀ mú ìtàn ẹ̀ làdí à ọ̀nà wẹ̀ tọ́pa ẹ̀ mà ọ̀nà rí èmi àrí ẹ̀ gíẹ́bù òwò ayé àwùjọ mẹ́mọ́ ẹgbẹ́ ìjọ wọn ní ìtẹ̀ bàbá ní ìbàdàn ẹgbẹ́ bàbá ní ìbàdàn ok máa bá ẹ̀ àmọ́ wọ́n wà lọ́wọ́ kájà bí sì wá so ọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ àyà máa ìrírí ọ̀yà tẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ wà á nyà wọn láàrin náà wíyọ̀ mẹ́ náà dáná yá fún ní pẹ́ni tọ̀ ní wọ́n náà fẹ́ jọ ń bọ́ ya ní ẹgbẹ̀rún yá gbẹ̀ngà ẹ̀ wọ́n á wẹ̀wẹ̀ mẹ́fà la ọ́. Bawa se wa be ba wo. Ana wa o ni ko ju wa ni. Te ameri o to ma e bo ni ni. Awe anu pa le wa e. Se mo o yi. E bo ho ga le wa e. Anu pa me ti yo. Ani yo kiri. Wa bo ni wa. Je no ke ga je mu e. Ni ke ni pe wa no. Wa se ba ka gbọ́ bó gánà ẹ̀ wọ́n ti gbọ́ bó gánà ṣe mọ̀ náà wà lè fi ẹ̀ tẹ́rẹ̀ yà ọ̀gbà ẹ̀ tó pàdé àmà máa yọ fún máa yọ láyé òfin mà máa yí kó máa yóò tí ètò máa wí máa ní máa yà tó yà pọ̀ lè wá láyé àgbà ẹ̀ gbére gbé ní ẹ̀ màmá bẹ̀ ìwé ọwọ́ ẹ̀ ti wà nínú ọwọ́ ilé kò tẹ̀ wá sábọ̀ ọwọ́ ẹ̀
Baba ini mah, si mah buku, mana, orang mah buku, bunga ni kan makan. Mana lelena, mana dokumen ni orang mama beli, bunga makan. Baba ni baik ni mah baba ni baba, topu ni baik na, mana ni baik na, problem, yang dopo ni makan, kau lagi makan. Mana ni baik na, ibu ni makan makan muat. Mana ni baik na, ibu mana ni makan, ni boy dopi mama saya baba ni baba, uli mah bos. Nazari, ana manno Yesu Kristo no mama.
anyone. Everybody up there, Nadia, or Yako. I got it, and I don't tire. I don't know when I saw the one in my eye, you canopy. I love who. When that way, who are me? And I'm going away. Oh, when I'm I don't know where we can ask where. Oh, God, the men are in the market money, but just pay my back. Now you're going to Kakoto. I have proposed on the data here, not now. Thank you. I can make where I don't know how to have food, so not a few.
abuwato mo elotu na mo ya ti oli make opo mo ni de e sare ri po bara po o ti oro de na ni atene ma no ma mi ori ewuku lala ne dado ya fe ari akare bo na iso mo ya sologbo ni ma ya ye canopy ai de mi we ma fun la je me ya bo ma dado ya fe rose ni ma ya na mi egba bàbá usale na ọ̀gá jẹ́mẹ́ ni a ní lé wá rí ẹ̀pọ̀ rẹ̀ wúrò rẹ̀ gẹ̀. Giants ọ̀rùsàn Giants ọmọ ẹ̀ nìyẹn wẹ́gí ẹ̀họ́ àìní hàn òpònà hàn ìrọ̀rọ̀ ọmọ ìdàtẹ̀lú rẹ̀ ẹ̀gẹ̀dẹ̀ apẹ́dá wọn náà ẹ̀sùn ẹ̀hán àwẹ̀ 1,500 apẹ́dá yìí kan lẹ́yìn ẹ̀mí ìròyìn náà Giants ni ó àwẹ̀ 1,500 ebo dada junior mogo park àtàzọ́ máa ń pè é ọ̀yà gbóbi ìbò náà lórí díà ìyàwó ayé àtùkù lọ́kàkà wẹ́ẹ́ mẹ́bọ̀ yà wú nọ́gbọ́dọ̀ wú ìbátan àkàsọ́fọ́ ọ̀rọ̀ in Jesus name we pray. Èmi wọn ẹ̀ nọ́gbọ́ rẹ̀ wọ̀nyá fẹ́fẹ́fẹ́ wàá bẹ́ẹ̀ mi wàá bí fún ẹ̀rù wàá bí lẹ́kẹ̀tì wàá bẹ́ẹ̀ mi nìgẹ́ náà káyé nínà ni a tún gé náà kẹ́ sùn ẹ̀ sùn kuma ẹ̀ ó gé níbi ó bá yé àmì náà má gbèdé àmà ẹ̀mí náà bá ẹ̀ Jesus. Ìdáyẹsì wàá gé ẹ̀rẹ́ lọ sí ẹ̀. Mọ̀síkò etí tí o bọ́ níyà lónìí ẹ̀ṣẹ̀ yà mú fẹ́lẹ̀ lẹ́sọ̀. Thank you, ladies and gentlemen, please. N'ala awowo ni wọn ẹ̀ ògè náà ọ̀rí máa yà fẹ́fẹ́fẹ́ ẹ̀yìn náà. Mẹ̀tọ̀bí mẹ́nà tí a mẹ̀ ọ̀yà pété àkàwẹ̀ ẹ̀ẹ́dẹ́ náà yà hìọ́ mẹ́ ẹ̀yìn bí ekwe yà tó àwàwọ̀ à. Dégéré náà yà hìọ́ mẹ́ bí ekwe yà tó ewì bẹ́rù àyà àmọ́ ọdún wẹ̀ lé lẹ́yìn kó. Ọjọ́ wẹ̀ mẹ́rin ọmọ ẹ̀kí ọmọ sáwọn wẹ̀. Bẹ́ẹ̀ náà ní ká yẹ ògè náà ọ̀rí máa yà fẹ́fẹ́fẹ́ ẹ̀yìn náà. N'ala awowo Jesus dada ìlú mọ̀kò park ìlú òbí àkùnà wá máa wẹ́ yí mi ègbè rẹ̀ ìkùnì májò ẹ̀rọ mọ̀síkò ẹ̀yà mi wọ́n àríwá dada ìlú mọ̀kò park gẹ́gẹ́ kẹ́ ẹ̀yà ẹ̀rẹ́ rẹ̀ yà fígò ẹ̀ àtàzọ́ mọ̀kì wù náà gbé agbóbi ìbùnú lídìá àwọn gbẹ́nà oníjà àwùmọ̀ ọ̀nà ètèlọ̀ ọ̀wẹ̀ ẹ̀ tún mọ́tẹ́ mi wọ́n yá dúpọ̀ ẹ̀ tá mọ́tẹ́ múnú ètèlọ̀ ọmọ sẹ́ wọ́n wù gbèsò yà ẹ̀dẹ̀rẹ̀ náà wẹ̀ mú ẹnu ẹ̀ wọ́n á gé wẹ́wẹ́ àwọ̀wà ẹ̀yàyè bẹ́ẹ̀ náà níbi ká yẹ ẹni wọ́n ẹ̀ mẹ̀tọ́bí mi náà di a mọ̀tá wẹ̀ wùwà bíọ́mẹ́pìà wà á fi amú ẹni nẹ ọmọ náà rẹ̀ wẹ̀ ọmọ náà ìrìn òní láti ẹ̀yẹ bẹ́ẹ̀ òun dànù fún ẹ̀ lọ́wọ́ ni òun dànù. Bóyá rẹ̀ tẹ ẹrù dá àhíá tí ènìyàn gìnìrà àwẹ̀ eré bẹ́ẹ̀ ọ̀yà kàwé bo ọ̀nà eré bẹ́ẹ̀ Jesus òun dàn wọ́n nìyí. Wọ́n gé wé bìọ́mọ́kù náà mú ẹni ilé ọwọ́ wẹ̀ ọmọ náà ìró náà tẹ̀ ẹ̀ àmì ìnáwó ọmọ ní òun dàn wọ́n. Wọ́n lọ́ mọ́ ní ìtẹ̀gbọ́n ìwádé ọdún àwọn ìnàyẹ́rá ọ̀wọ̀ ìnàyẹ́yé àhẹ́ ìtìẹ́ náà mú àwòfá àwẹ̀ àmì ìnáwó rẹ̀ ọ̀yà ká. Ẹgbẹ́ náà lè ṣí ìdè tọ́ka. Jesus ọ̀sẹ̀ tó ní àmì ìnáwó rẹ̀ ọbẹ̀ ọmọ ní yàrá ọlùkù tó ti yé wá. Àwọn àyẹ̀bá yẹn wá àdúgbò. Lọ́la owó ùgé náà ọyìn máa ya fẹ́fẹ́fẹ́ ẹ̀yìn náà. Wọ́n ẹ̀kọ́ tó ń da yẹ̀sí ní ọ̀gẹ́ kọ́pá yẹn. Ọ̀ jáyẹ̀sì àyẹ̀sì jáyẹ̀sì rẹ̀. Òwúrọ̀ ó pè yáyẹ̀sì ọ̀yà àkóbí ìbùnà orí díẹ̀. Ẹ̀yà ìwúrọ̀ á bí ẹ̀ náà. Yẹ máa ń rìn bẹ́tà. Èso jáyẹ̀sì rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ahẹ́rẹ̀ lọ́rọ̀ ọmọ ìdásẹ̀lú. Lọ́la ọ̀ni wọn ẹ̀. Ìní nọ̀tàlìhíànà akẹ́miẹ̀wẹ̀ ìyúpẹ̀ kàn ìnọ́sẹ̀ ni mọ̀yára fìyàká ọ̀nọ́bùgàdì ìbùdánù márùn-ún ànódẹ̀. Ìnọ̀tàlọ́kà ò wẹ́yà àtàmì ọ̀ o. Kèlálọ̀d kèlálẹ́dì ìnọ́kẹ́kẹ́lọ́kà wú. Ebo dada. Ebo dada torí wọn nà yọ. Ẹ ò tààrà yà hàn. Kèlálọ̀d kèlálẹ́dì ìnọ́kẹ́kẹ́lọ́kà wú. Lálẹ́dì. Landlord
wọ́n mi kìnnà bí o ìpè aláwọ̀ yẹn àti òkú aláwọ̀ bọ̀tà. Àbúrò ìlànà bí ká wú mọ́tà ẹ̀ tọ́ ni ìlànà bí ọkọ̀ kẹrù ká wú. Àwọn àti ìwé ìwé tèbú olóko tí wà níjà. Nánà àwọn owó kìrì ẹ̀dọ̀ kìrì ẹ̀sán they no like breaches they no breaches Ìwé sàn. Ìwé gbọ́dọ̀ yàn ọ̀nà fún pọ́wẹ̀ yìí. Ẹ̀rí ẹ̀yà àbíọ́. Iye body work. Dada wẹ̀ ma sọ̀fíà gbọ̀ ọ̀hún wẹ̀ mí bọ̀ yà wù. Ọ̀gẹ̀ ẹ̀sìn àdìtúmọ̀ wò fún pébọ̀. Àti àgbètò ẹ̀gbọ́n ọ̀pá ni a gbé mọ́ ni. Bẹ́ẹ̀ wọ́n fi ká yé ẹni wọn ẹ̀. Ìnà tànó tèkè nìkan ìnà. The former President Goodluck Jonathan, the President Muhammadu Buhari, the number say Buhari. Jonathan. Wọ́n máa ń gbà rẹ̀ gẹ́ni. Wọ́n náà ìfún yẹn, wọ́n náà yàtọ̀. Yẹ́n wọ́n mú un dábẹ́ yẹ́n wọ́n máa ń lo ẹ̀gbọ́n kì í fún ẹ̀. Wọ́n yà á kì í fún ẹ̀. 65 naira. Buhari lọ́wọ́ ẹ̀fọ́ ẹ̀ tún wà. Ẹ̀fọ́ ẹ̀ dà 200 ọ̀dìyẹ. Ẹ̀rọ àdìyẹ 260 náà. Bala ni wọn òkè náà ọ̀gbìn máa yà pẹ́pẹ́pẹ́. Ẹ̀yìn ló. Lọ́dọ̀ ní ayé àìkèmí ẹ̀wẹ̀ ìfẹ́ ìnáṣẹ́ ni yà fẹ́ káwọ́ ló bú. Ìgbà mọ́tò lọ́yà ìpẹ̀yìn tiẹ̀rì. Ọ̀gá ayélujára ìpẹ̀yìn ìráre ìfọ̀ nìyẹn. Ọ̀gá ni ayé rẹ̀ mẹ́tọ̀bọ̀ wọn gbẹ wà. Ọ̀dà ni lọ́yà wù rẹ̀ yóò dàda ọ̀pọ̀lọpọ̀. Ọ̀sánlọ́gbà ìgbà ìwé ṣe iná yà dí mọ́tò láti ẹ̀tù púpọ̀. Ilé wa àkọ́kọ́ màtẹ́rìn àti lọ́yà. Lọ́yà ìdí mọ́tò àwẹ̀ congratulation. Ọ̀gẹ́ ìtàmàwé ọ̀gbẹ́ ọ̀rọ̀rẹ̀ láti ìdáyà náà bí mọ́tò. Wọ́n ní police road safety. Ọ̀wọ́n sójà àná bí mọ́tò ní ẹ̀fì ọ̀níyàn iná wẹ̀ yẹ́sà. Aswagi wa suame mena wa ame ku kewaroli after barak. So jana wa mudia awolando wait ina wa part. I will bring particulars. You know where you not get right. They not pour you well. You the grace. I will not get right. You know where I will to the remote na to be. Somewhere I will hear ye kupo. You know what me 600 block you block back. Àwọn ṣiṣẹ́ dọ́là blọọkì ní láyà gbogbo ra iná là 1,000 iná là 2,000 iná là 3,000 iná là 4,000 iná là 5,000 ọ̀kẹ́ yìí sì 6,000. Ẹ má sí ẹ̀ náà wà rẹ̀ yẹn. Ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ yìí náà wò fi mẹ́tò náà wò mí wà náà. Bẹ̀rẹ̀ ọ̀hún wà ó bẹ̀rẹ̀ rẹ̀ yẹn. Ọ̀hún ma ọ̀lọ́dọ̀ èrò kẹ́ wà ó 5,000 láyè bí àtẹ̀pẹ́ láyé wò lè gbé wọn àbí wà. Ẹ bá sọ yà á la ẹni ìwádìí fún òwe làdá iná kọ́ lọ́ọ́ tẹ́lẹ̀ ní barista ọmọ yìí mú fún un. Ǹjọ́ ni ní àwa mi yẹn yẹn màwé bu ẹ̀kọ́ náà yẹn mi tó fún mi gbé wa. Ẹ̀yin dàn ẹ̀yin dàn. Lóyún náà ní ayé ẹni kékeré ìgbẹ́ kan èmi ó sẹ́ni mọ̀ yẹn láti àká ọ̀rọ̀ búra dé. Ẹgbẹ́ ní asẹ̀sẹ̀ ìnágbéyèbé yẹn wẹ̀ family the union of IKPOBA IGHITE family wa kò bọ́ ní gbowó. Jesus! Jesus! Ebo dada junior Mogoba. Pegite wẹ̀ kí kò bọ́ ní pegite. Kò bọ́ ní yàn. Wẹ̀ kò bọ́ ní ṣe. Ṣọ́ọ̀ṣì ni mẹ̀ yó. Ọ̀nà ìfẹ́ kàyé lára. Ẹ̀wọ̀n ìjẹ́ sèdèkà ìgíjọ́ ni sèdèkà sí ìjọ. Gọ́sìpọ̀ wà ní ọ̀rẹ́ gbogbo ilé ìpàdé wà ní. Ṣọ́ọ̀ṣì ni mẹ̀ yó. Ọ̀ka ìwẹ̀ nínú iye náà ìkùnì mẹ́rin yó ní tàmẹ̀dọ́ wa dọ́gẹ́gbẹ́ ìmáyé náà wúwú pẹ̀pẹ̀ òwú ọmọ sẹ́dẹ̀ yìí ìkànsẹ́ yìí àgbéda dọ́gẹ́dẹ́ rùdọ́nà olùpọ̀lùwẹ̀ olùwẹ̀ gbé wa gbọ̀n wẹ̀tọ̀ kúwó ya pòpọ̀ ní Jésù òwú àpòfẹ́ gbàgbọ́ òwú pọ̀lọ́dẹ òwú àpòfẹ́ gbàgbọ́ òwú gbígbẹ̀lọ́dẹ òwú àpòfẹ́ ìgbẹ́yìí ṣe. Please let us clap for God, clap for Jesus for the numbers of years we want to spend upon ourselves. Clap for Jesus for the numbers of years. Waka. Amen. Wa ku fẹ́ bá madam makawe. Boro bi a ku ti wedding. Ebo tata bo wa po bo me we egu. Àpọ̀. Wo wa pe. Thank you, ladies and gentlemen. Thank you because the families of Ogepa no mwepo
They are here. Please clap for yourselves. Applaud yourself by clapping for yourselves. Please, we want to reunion our mother to the family. Unda, Ijimana, Omano Mamba Medo, no. Owano boy egba, egbena ya fefe, no. Ano, iye ni siokere, no magame, bosuwe. Agamie, onyeme sola. Iye no egeno ya pomo. Ano, nene ni yomo. Yeno, iye ni ye karola, ikuba. Put your hands together. It's our mother. It is the reason for the season. Clap for our mother. Any woman who have Demila, who have Benin, I think Bubone, Caroline, Ikuba, aka Iye Maburu, Saze Maburu. Please clap for our mother. Yes, I said my brother. Yeah, one of them. You are talking. What is it? Ugera, Ogima ya fefe, no. Agabe walking ma phone. Jogging ma yere man birthday. A mosigo, what a mosigo. A mosigo. Agbada na mosigo jo. Egbiwo. Loga and here the people from the Florida. Thank you, God bless you. She's here in our midst. God bless you. EJ, God bless you. Giants, yeah. God bless you. What's new? Thank you. Every other time, man. The Giants. Every other time, man. No, I'm with you. The drum and fly. If you don't know where, they don't know the guy. Bobo wega hewe ohosa ewehi ualerun osalopo agi hon weto buwe nya udo gi ekweru da magio ewe so aga lerun o so abo olokun na gimawu o so abo olokun che ya he weta a lo so abo olokun ede ne wa ke wa lerun wa lo so abo do olokun abe no wa ke we bi o mi la ne we do opo we are saying no so abo o mi la. Please, if you know you are a man of God, ordained man of God, a daughters of Zion, please come and declare this place with a word of prayer. Please, if you know you are a ordained man of God, come and declare this place with a word of prayer. Don't feel me like Don't feel me like what or you get again. Tuesday, are you a man of God? Jesus, what do you mean? Jesus. If I'm going to be careful. Oh, me way. It's a way for you. Please, a man of prayer, man of God, please come and declare this place with the word of prayer. Papa, one day. I go, you know. I'm not going to Papa, and I'll bomb me now. Oh, Anna. I go here with Bonner. Wallahu. Why go? Waya bofia ite le rumena ni ro ma ya pagbe ikyaniro ya yu eru yuri ni ko ni ro no le duto ebo ya le iruna. Father, in the name of Jesus, King of glory, we honor you, we worship you, we exalt you, we magnify you. We lift your name higher above all men. We say thank you, Father, for a gathering like this. And we thank you, oh God, for the wisdom you gave our mother to gather together the family of IKPOBA. Father, I want to thank you also for the travel message you granted each and every one of us for our various souls. And we want to also thank you, Father, King of glory, commit into your hands about all that is going to take place here now. That you come and take control of everything in the name of Jesus. Holy Father, King of glory, as we have gathered here in your name, O God, come in your fullness and move mightily in our midst in the name of Jesus. Anyone that have any other intention to do one thing or the other that does not glorify your holy name, yeah, Father, we overcome such by the power in the blood of the Lamb. In the name of Jesus.
Father, everything that is going to take here, the food, the drink, and all that is going to happen here, I cover them in the blood of Jesus. That as many that take it over shall be anointed to our body, spirit, and souls. In the name of Jesus. Father, our mother that reunite the whole family, we ask for long life and prosperity. In the name of Jesus. Even the children and the grandchildren. Father, we also you protect and preserve them by the power in your word. Yes, in the name of Jesus. Amen. Thank you, Father. Thank you, Lord. Blessed be your name. Yes, for Lord. In Jesus' name we ask and pray. Amen. Here, we bow wo wasi maya pepe ma hegbene agegbe ma gbene iyi ma be tamia we wa wese wa ya do wa yikeye wa wese wa ya gwe retia run do nyanya ni wa ma ti opesikawa no do me egyono do bi ko mi no de la ko la run da e no gbo wa hun ere bi sa e ma buniya pe gyon e dine so pa bebe e passe n'ariye me ore wa ka o Lucky o aka Oli Michael IGV eywe owo holy Oli Michael igwe no oyere wa adazo ma Lucky o your car o lakara Lucky omobude aka Oli Michael ija Nobody valore passe n'ariye me Alagebo stars of Africa. Of Africa. Nobody alaga Jennifer. Osazema Bobo Jesus. Omi bi shani ginya. Osazema Bobo. Adazoma noni ngwe. Wo bo ya ma si agbada nu ma ka we na ti egbe ni unyagba egbe ni asese egbe na digbela egbodo de no emote na do le gi mazu gedo iye ni si okere no ma ga me gbo sore ye to boy no mother Carola Ikpoba ẹnu tọmọ ọlọwọ igi mana ẹwọ di kpoba no mu dọn wọn si ẹsọ ni ma wegi. Thank you, ladies and gentlemen. We want to call on Ogeba Nomwekpo family to engage the floor with our mother, Carola Ikpoba. Yes, the first mission was supposed to call Amakiatie Obiena Obie Okpezika Yeto boy no Jennifer Osaze na Moro no salopo amwete mwege yayi wo bo bonya egbe ni asese egbe oge fanomo epo egbe gite egbe Ikpoba wo bo bonya wa idoju fiele monori ele na doleli yi masu gedo. You know, Madam Carola Ikpoba, Jennifer Osaze Maburu, please engage the floor. The great pastor. Jesus. Please, want to call on Jennifer Osaze Maburu to take on the floor. Hey. We can see that they will give our number. Thank you. God bless you. Hey, Dada, you know what we are highly lifted in Jesus' name.
Aí, galera, de mais um que do, olha lá no som, Caroline, please, if you don't take the floor, thank you. But our guests coming to the floor, dance the floor, allow the family dance with you. Thank you, God bless you.
Paris where they just want to walk wapi. Igo Igo Maledo Igo Urigo Usubu Igo Obo. Naye Ibu Naye. Naye Ibu Naye. Likida Orora. The last street, only Idu.
You might get rid of you. Okay, well, we're not taking you, Ma. Oh, sorry, I don't know. Get a liquid. I don't know you. A party when I move. A party we are in. And when I move, I can't move. Oh, you can't. I will get a black beer body. And get the floor with the celebrants. Likiba, yeah. Ija. The problem went over. Now we're killing there. Lucky A, aka Only Michael. Come on, engage the dancing floor. Thank you. God bless you. Only Michael. Junior Mongo Park. Dada, Unge Boyagu, Mafiama. Afiama, Maleki Sando, Ibu, Ubioya. We should say, you was our way enough one way. They do not make good in Jesus' name. Thank you. Music. We will our community, please come and enjoy the floor with our mother. God bless you. Thank you.
Money from our pocket. We want to say, Mommy, we love you, we cherish you, long life and prosperity. Welcome home. Yes. We want to celebrate our mommy. Yes. Our Lagable staff.
Thank you.
Azahuma Omosigo the Azahuma Jesus Omosigo the Azahuma Omosigo the Azahuma Omosigo the Azahuma Hey Jesus Omosigo the Azahuma All the people born again I don't even know if you want to be Jesus. Omosigo the Azahuma. Omosigo the Azahuma. Thank you, ladies and gentlemen. Please, whoever called in it, item on the program. Mata. Apana. Whatever you are. Omosigo the Azahuma. Mata the Azahuma. Omosigo the Azahuma. Mata the Azahuma. Jennifer the Azahuma. God bless you. God bless you. God bless you. Matthew Diet. That is Azahuma. Azama. And the boy the Azama. What else? Oh, where we go? Oh, Jury. Anyone over there, theater where Uji will be able to Uji no Rema Ojino. Opinion. Oji Wono. Ebo Dada the Azama. Junior Mogopak the Azama. At a sort of him would not go at movie politician. I had to Monoka. Yeah, who I have to Monoka. Maria Tier, oh, my so Omosigo the Azahuma, you Mammy. Emmanuel, don't you want to be resting? Omosigo the Azahuma. Omosigo the Azahuma. And Martia, Ukurane, I can do when I say, boy, no, tell me, no dollar hola. Ave Emmanuel, Imari, Nike. Usayawamo Awoma. God bless you. Wagbe. Afọ wagbe. Agagido. Wagbe oye, wagbe. Ma ti Jennifer. Alagebo di Azama. Yewe. Erema. Jennifer the Azahuma. Oh, yes, Junior Mata, the Azahuma. It was a man, they would there. As a man, only they would there.
Giants, the Azama. Again, although just if you do well, maybe Azohi. What's the name? What football? Yeah, on down the market. With all the friends officers. What I mean, you might want to say, also here, I have to say, you're going to work for you. And what I do, because of you, we're going to do, all the ones like our mommy, our life, with all the friends officers, please take the clothes out. Thank you, God bless you.
Aboro, CSO. Ebeki Otapuga, Omaizi. The prince of the community. Ebeki Otapuga, Ayabona no bijena, Awe ya no bijena.
Oh,
Thank you.